You know, correction is actually different from condemning people. Correction is actually different from condemning people. Àgbàlagbà tó bá dẹ̀ ń bọ́ ọmọ kékeré ṣe ṣíbí gúgùn ni ọmọ afá bá wọn ṣe. Torí pé tí ìjà bá dé láàrin yín, wọ́n máa rí bí ìgbà tó jẹ́ pé o fẹ́ cheat àwọn ni. Wọ́n máa rí ọmọ kan tí mo mú mọ́ra bí báyìí mi ní dárúkọ ẹ̀. Ọmọ yẹn ní ìgbà tí ìjà alákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ yẹn, that loyalty ti Taurus máa ń ní ọmọ yẹn ní pẹ̀lú mi o. Ayé ló dá àárín wa rú o. Òun ló ìfà tó yẹ pé ọmọ yẹn kò sí mi ò lè sọ̀rọ̀ ẹ̀ láìda. Boss baby lè testify in the comment section. Tí n bá sọ̀rọ̀ nípa Taurus fún yìí, máa sọ pé ọmọ yẹn mo like ẹ̀. Mo dẹ̀ mọ́ pé bàtí mi àti ẹ̀ tó fall out from me. Ó assume the funniest part of it ni pé èmi ò kì í ṣe sorry fún nǹkan tí mo mọ̀ pé mi ò jẹ̀bi ẹ̀. Because kó tó ní pé òwúwà yẹn gan lára gan mo ti rí kó fẹ́ wúwà yẹn mo ti mọ̀ pé ó máa nìyà mo dẹ̀ sọ fún ẹ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin mo ní kíní ìmá ṣẹlẹ̀. But tó dẹ̀ ṣẹlẹ̀ kẹ̀rẹ̀ mo sáré mu straight ó ti ṣẹlẹ̀ nìyẹn. Títí dọ̀la mo yìí máa sọ pé ọmọ yẹn wà loyal to me to some point. Ìgbà tọ́lọ̀ yẹn ṣe kíní àwọn ọ̀tá tún lọ wọnú ẹ̀ wọ́n tún gbé wá gún mi wọ́n ní mo lò ó wọ́n ní mo use ọmọ yẹn ni. Èèyàn mélòó mo fẹ́ lọ́jọ́ fún kí wọ́n máa ṣáná sí láàjù kí wọ́n máa ní nah they play let God be the judge. Because àwọn èèyàn tó ti envy ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sọ̀rọ̀ tó fẹ́ sọ they won't believe you. Ìkọ̀kọ̀ tí mo dẹ̀ máa ń sọ ní pé sórí ẹni ẹ má bínú ẹ̀yin mùsùlùmí o ẹ má gbọ́rọ̀ yìí sódì o. Ó wà nínú kìrìsìtẹ́nì náà bóyá kí n kó wa pọ̀ tó bá jẹ́ kìrìsìtẹ́nì but mostly tó bá jẹ́ mùsùlùmí tó bá dàgbà ládùúgbò tó jẹ́ pé èrò pọ̀ níbẹ̀ bóyá ilé face me and face you tó bá wá láti ilé olórogún tó bá jẹ́ni tí kò kí ń ní ìtìjú tó bá jẹ́ni tí ò lólùbáwí ọmọ ìyá mi tó bá ríro àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣíbí gbọ́rọ̀ nìyẹn máa fi ń bá wọn jẹun ṣíbí gbọ́rọ̀ ló máa fi bá wọn jẹun nítorí pé o ò lè mẹjọ́ rò tó wọn o ò lè gbọ́ sórí ọ̀tọ̀ ní kíyàn wá intelligent ọ̀tọ̀ ní kíyàn ní wisdom ọ̀tọ̀ ní kíyàn wá streetwise ọ̀tọ̀ ní pé kíyàn ní àyíníkì àtàyíní padà ọ̀tọ̀ ní kíyàn máa pa irọ́ káyé blow ọ̀yá mọ̀ tí parọ́ mọ̀ ẹ̀rí àwa bí mi èmi àti kékeré ti máa ń parọ́ mọ́ mi ìdẹ̀ mẹ́jọ́ rẹ̀ ẹkún ni máa sún irúgbó ìsúnkún lórí social media lọ́jọ́ yẹn ẹkún ni máa sún torí máa fẹ́ rojọ́ ohun mi máa tún kó bá mi tí máa tún wá gbóhùn mi sókè bá gbé ọmọ ní bẹ́ẹ̀ni sọ́ọ̀tì burú mo dẹ̀ mọ̀ pé mo burú kí ni ẹ̀dẹ̀ máa ń kó bá wa ìyọ̀ tó yẹ pé aburú náà tó bá lọ́lé ọkọ gan tọkọ bá ń ṣẹ̀wà gan tó bá fẹ́ sọ máa gbẹ́nu sọ́ọ̀hún mo ti sọ́nà kọ́nà jẹ́ ògbélé ọkọ kó ń gbọ́rọ̀ àwọn ìyá ẹ̀gbọ́n máa takò ẹ̀ wà dẹ̀ máa kú bẹ̀ àti ilẹ̀ lèmi ti mọ̀ pé mi ò lólùgbèjà fadá ni wáyé Ọlọ́run mi ò ní o torí mo ti gbẹ́kẹ̀lé èèyàn tó yẹ pé mo ti pè wọ́n bá ẹgbẹ́ gbọ́ ìbáwo lọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ẹ bá bá mi sọ ẹ bá máa ní ẹ because ó ti yẹn fi mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi sì mọ̀ pé mi lórí ọ̀rẹ́ wọn ní kí ló ṣe ti ẹ tẹ́tí pọ̀ jù ẹlòmíì tí o tiẹ̀ brag lójú ẹ èmi tí mo mọ̀ pé normal mo ti ní ìrìn àjò bẹ́yìn ṣé mi ni wọ́n wá sórí social media wọn máa flaunt ìwọ̀nba ní flaunt mi máa jẹ́ o mo flaunt gan wọn ní mo flaunt mi ò pọ́n gan yàn mo ti lọ sórí page kan ní wọ́n sọ pé mo ń brag tó bá rí mi tí mo brag ní padà níwáyé nítorí mo mọ̀ pé wà pẹ̀lú mi confirmento jẹ́ clap fún bàbá nǹkan tí mo mọ̀ ní káàkiri bí ìlànà yóò brag so tó bá sọ fún mi pé mo ń brag á jẹ́ pé o ti dán mi wò nínú ẹ̀mí o wá gbọ́dọ̀ pàdé o wá sọ fún mi pé mo ń brag ṣé mi ni mo wá brag àbádániwáyé ló brag adániwáyé fún ààrẹ ló fọwọ́ brag ìhun ẹ̀ bọ́mọ ìyá mi tó bá ń wò mí níbi tó ìṣẹ́ jẹ́jẹ́ host má já o. ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tó wà ní fídíò yìí tí gbogbo wa mọ̀ sí olórí àṣírí tí ó sọ ẹ̀ ti gbọ́ àwọn àmọ̀ràn yìí tí ó gba arábìnrin Òjó Abẹ lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ àwọn single mother ẹ̀ ṣáà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí tí ó ṣẹ̀sọ̀ tán nínú fídíò yìí. má já fẹjọ́ lọ ìfọlọ́run dá táṣìírí yàn bá wà lọ́wọ́ ẹ má tù